Bismillahirrahmanirrahim. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin lólùfẹ́ Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ Media TV. Péńpé pátápátá ni mo kí lọ́kùnrin àti lóbìnrin. Ìrìnàjò gbogbo wa ò ní forí ṣánpọ́n. Àlàáfíà ni mo tún bá yín lówùúrọ̀ tòní. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ lèmi jẹ́ gẹ́gẹ́ gbogbo yín ti mọ̀. Olólùfẹ́ yín ọmọ yín nì tí gbogbo yín ṣàdúrà fún k'Ọlọ́run jẹ́ kó ṣàṣeyọrí. Àṣeyọrí náà ni tiwa. Àṣeyọrí làwọn ò mọ̀ ṣe lágbára ògo Ọlọ́run. Ìbànújẹ́ ó kéré ó pọ̀ kò ní jẹ́ tiwa o. Inú ìdùnnú làwọn ò mọ̀ wà, àwọn ọ̀tá wa ní ò mọ̀ banújẹ́. Ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà àwọn ò mọ̀ ráàánú gbà ní lágbára Ọlọ́run. Ẹ bá mi share ẹni bá ti lórí ọ̀fẹ́ àti wọlé sí program Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. Ẹ bá mi share program yìí jẹ́ kó go fara dáadáa. Bá mi share. Wà tá bá ti ń wọlé sí program mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share dáadáa. Jẹ́ kí share yẹn ó máa pọ̀ dáadáa. Ẹ máa bá wa comment, ẹ máa bá wa like, ẹ bá wa tẹ button love. Ìyẹn gangan làwa ní ìlátọ̀dọ̀ yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ pé aṣọ tòní mọ̀sọ̀tà náà ni. Ọ̀rọ̀ tá a bá sọ lénìí débẹ̀ confam ni. Táwa bá sì gbé jáde nǹkan tó nítumọ̀ ni. Nǹkan táyé mọ́ sì fẹ́ gbọ́ làwa máa ń sọ, àwọn èèyàn táyé fẹ́ gbọ́. Ní jáde ká dìfrémù ọmọ ọlọ́mọ àbí ká dìfrémù àgbo ní baba àbí ká máa dìfrémù olúwa àbí ká máa láfẹ́ dìfrémù nǹkan tí ó yẹ ká máa dìfrémù. Ọlọ́run ò gbèrú wà bẹ́ẹ̀ yẹn wọ àwa. Ẹ bá mi share. Prógámù yìí ni mo fẹ́ fi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Sokoti onítíátà tí wọ́n sọ ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n sọ lórí prógámù àwọn kan. Àwọn gọ́gọ́ ti mọ̀ pé àwọn ti ṣe ọ̀rọ̀ yẹn sọ. Wọ́n fi ọ̀rọ̀ yẹn sọ torí bí mo ṣe post ọ̀rọ̀ yẹn lánàá ló ti gbalé, ló ti gbọ̀nà, ló ti gboko. Oríṣiríṣi àwọn èèyàn náà ń pè mí lórí ọ̀rọ̀ yẹn pé Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ṣé bí bàbá yìí onítíátà ni bàbá yìí, wọ́n tíátà nìwọ náà ni. Mo ní bẹ́ẹ̀ ni, ṣé gbóhùn tíátà ẹgbẹ́ mi wá sọ̀rọ̀ tí ó yẹ kó sọ, ṣé ká mọ́ fún lésì ni? Ṣé ká mọ́ jẹ́ wọ́n mọ tán ṣe tí ò dáa ni? Ẹ bá mi share. Gbùdùgbé ó já aláàárọ̀ gbé nǹkan hánu. Ìmọ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ bá mi share. Ẹ bá mi share. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi share. Mo like comment ẹni yìí. Ó ní wọ́n ti kó gbá wọlé. Bóyá wọ́n wá nǹkan tó tún fẹ́ ló kọ sí ni. Téèyàn bá wá fẹ́ ló kọ kó má fi bàbá tèmi the grand chief imam àgbà ló Ògbómọ̀ṣọ́ Dr. Yunus himself kó má fi dóun fẹ́ fi trend o. Á fi trend àwọn ìjàbọ̀ o. Tó bá lọ gbàdúrà nígbà orí òkè tó lọ igba orí òkè lọ gbàdúrà tán bá ní the grand chief imam mo ti wà nílùú Ògbómọ̀ṣọ́ ló fẹ́ fi máa trend ló máa sọ̀kò ìbànújẹ́ sí àwòdì òye ọ pé àdúrà rẹ ò lè gbà, àdúrà rẹ ò tí ì gbà. Torí pé èyàn ò ní rí Káàbà fín kádùá rẹ̀ ó gbà. Káàbà tiwa ni Dr. Yunus nílùú Ògbómọ̀ṣọ́. Káàbà tiwa ni Central Mosque tí gbogbo yín wò yẹn ní àkókò ìgbà Dr. Yunus Olúṣínà Ayélára bàbá ìmáàmù àgbà ní Ògbómọ̀ṣọ́. Káàbà tiwa nìyẹn. Ọlọ́run dẹ̀ ń jẹ́ kó wó. Àwa ń pọ́n Káàbà wa lé làá fi ń ràánú Ọlọ́run gbà. Àwa ń pọ́n Káàbà wa lé làánú Ọlọ́run fi ń worí iṣẹ́ wa làásẹ́ ń dùn wò làá fi ń dùn rí táwọn èèyàn fi mọ́ fẹ́ gbọ́ wa lójoojúmọ́. Ẹni ẹ wá tẹ̀wọ̀ síwájú náà rẹ̀ ó ní ṣe bí ara àwọn elders ni ẹni ìjẹ́ lọ́yọ̀ state nínú tampan
mo ní wọ́n káàbọ̀ níyẹn kódà kan kò ní ẹ̀dà kan jẹ́ ọba náà tampan tán bá sọ òkú ọ̀rọ̀ tán sọ̀rọ̀ tí ẹ̀ kan sọ sí Dr. Yunus Ìmáàmù tí wàá ń lo Ògbómọ̀ṣọ́ mo ní wọ́n gbagba gbòsí lẹ́nu sí ọmọ Ògbómọ̀ṣọ́. torí bí ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn 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 Ọlọ́run tó jẹ́ kí wọ́n sì ọ̀rọ̀ yẹn sọ débi pé wọ́n sì ọ̀rọ̀ sọ sí Káàbà yìí sef tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ torí tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ ó yẹ kó mọ irú nǹkan tí ó mọ sọ. téèyàn bá fẹ́ sọ̀rọ̀ ó yẹ kó lè mọ ṣe làákàyè gẹ́gẹ́ tí ó bá sọ táyé ó gbọ́ ní táyé ó dẹ̀ gbọ́ látẹnu rẹ lónìí tí ó ègèsì àwọn ọmọ rẹ lọ́dà fẹ̀ẹ̀kan má sọ ọ́. ẹ bá mi share program yẹn jẹ́ kó go viral dáadáa ẹ bá mi like ẹ bá mi tẹ button like wọn bá wa tá a lórí ọ̀fẹ́ àti oṣù ọmọ Ògbómọ̀ṣọ́ wọn pé lólùfẹ́ mi ló pọ̀ jù nínú àwọn tí wọ́n sì wọlé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá mi share ẹ bá mi comment. tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ bàbá Sokoti tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ bàbá Sokoti kó tó di pé màá tún wá mú ọ̀rọ̀ míì wá fún wa wò. ní gbogbo nǹkan ní gbogbo ọ̀nà gbogbo ẹni tó bá ti fi jẹ olórí ẹjá àti ibi iṣẹ́ tíátà yẹn gangan wò ó gbogbo ẹni tó bá ti jẹ́ olórí nínú iṣẹ́ tíátà bóyá wọ́n fi jẹ gọ́fìnà ni àbá ó jẹ́ president ní tampan àbí ní tíátà line bó ṣe wù kó dàgbà tó tọ́jú orí rẹ̀ ó tó kí Ọlọ́run bùkún ọ kó o ti dàgbà tó ẹni tó fi ṣe olórí yín yẹn ní àkókò gbàtẹ́ fi ṣe olórí yẹn ó sì jù ẹ́ lọ́ngbà yẹn. kò sí irú nǹkan tó fẹ́ sọ kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí tó fẹ́ báyé sọ tóun bá sọ láyé ó gbọ́ kódà kó ṣe pé wọ́n gan ló ń fún ní update lábẹ́lẹ̀ tóun bá ti sọ síta yẹn láyé ó gbọ́ láyé ó gbà mú. ó dùn mí fún bàbá yẹn bọ́n ṣe present ọ̀rọ̀ yẹn bọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n tún wá láyà wọ́n fi ìmáàmù tiwa l'Ógbómọ̀ṣọ́ wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn láti máa sọ̀rọ̀ ìbànújẹ́ sí ìsìláàmù. ìsìláàmù ni wọ́n sọ ọ̀rọ̀ àbùkù yẹn kàn kìí ṣe ìmáàmù gangan ìsìláàmù ni wọ́n sọ ọ̀rọ̀ àbùkù yẹn kàn torí pé bàbá ìmáàmù ń sọ òótọ́ ọ̀rọ̀ bó ṣe yẹ kó rí. tí òye wọn pọ̀ ju nǹkan tó yé wọn lọ. lẹ́yìn bá lẹ́yìn ò gba Islam wọ́n dẹ̀ sọ yín ní Abdulrasaq tán sọ yín yẹn tí kan náà àwọn ọmọ yín bá wá di èèyàn ńlá nù Islam yẹn lọ́la ẹ̀yin ti sọ ọ̀rọ̀ tí ó mọ tàbùkù àwọn ọmọ yẹn tí ó sì mọ dúdú àwọn ọmọ yẹn tó rọ̀ tẹ́ sọ yẹn ò ní ṣe é kó mọ́ àfi tẹ́ bá jáde tẹ́ wá sapọlọ́jì fídíò fún gbogbo Islam jákèjádò àgbáláyé lókù. ọ̀rọ̀ yẹn ò ní ṣe é kó padà mọ́. ìwọ tó o bá jẹ́ mùsùlùmí tọ́rọ̀ tí bàbá Sokoti sọ yẹn tí ò wúwo lọ́kàn ẹ tí ò wúwo láyà ẹ tí ò dùn ẹ́ àṣẹ pé o ò gba ẹ̀sìn Islam yẹn gẹ́gẹ́ bí ẹ̀sìn tó lè gbà ẹ́ o ò rí ẹ̀sìn Islam yẹn bí ẹ̀sìn tó ń ṣe tí Ọlọ́run fi ń gbàdúrà ẹ o ò rí ẹ̀sìn Islam yẹn gẹ́gẹ́ bí ẹ̀sìn tó ń ṣe tí ayé fi ń fi ọ. kẹ́nìkan wá wò sùnsùn ó lóun fẹ́ sọ̀rọ̀ bànújẹ́ sínú ẹ̀sìn yẹn wọ́n tún sọ níbi pé kódà tí wọ́n bá sálámọ̀ sáwọn ẹni bá sálámọ̀ sáwọn yẹn àwọn lè gbèrú ẹni bẹ́ẹ̀ sí pé
mo dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè, mo dúpẹ́ gan tí Ọlọ́run fi mí mọ̀nà Islam, tí Ọlọ́run ṣe mí nìkan lára àwọn mùsùlùmí jákèjádò àgbáláyé. Ọpẹ́ mi pọ̀ gan, inú mi sì dùn. Kódà bàbá mi tó kú gan, inú rẹ̀ ọmọ dùn lọ́run. Kẹ́nìkan wá wò sùnsùn kó wá ní ẹ̀sìn Islam tí ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ gbà torí bí ọ̀nà tí mo rí, bí ọ̀nà tí mo lè tọ̀ tí ayé ò fi máa fẹ́ mi, tí mo rí bí ọ̀nà tí mo lè tọ̀ tí màá fi rí àlùjánnà wọ̀. Kẹ́nìkan wá jáde kó wá máa bẹnu àtẹ́ lu ẹ̀sìn tèmi ń sìn. Irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n gbé psychiatric hospital, ó yẹ kí wọ́n ṣe àbẹ̀wò ọpọlọ fúnrú ẹni bẹ́ẹ̀. ẹ fẹ́ sọ̀rọ̀ tá yóò fi gbọ́ yín ni, ẹ má sọ̀rọ̀ tá yóò fi gbé yín ṣépè, ẹ má sọ̀rọ̀ tí àlùjánnà ó fi kọ̀ yín. ẹ ṣe gbogbo ẹ̀tẹ́ lórí ọ̀fẹ́ àti mọ́ kọ́mẹ̀ntì tó dáa ṣe mi, gbogbo ẹ̀ náà ni mò ń rí. Ẹ ṣe gan, mo dúpẹ́. ẹni tó kí mi kú ẹ kú ètò, Ọlọ́run ló ń ṣètò, ẹ̀yin látìlẹ́yìn ètò wa. Ọlọ́run máa wà pẹ̀lú wa, ẹ̀yin náà máa wà pẹ̀lú wa lágbára ògo Ọlọ́run. Bàbá Sokoti, kí lẹ bá débi irú ọ̀rọ̀ burúkú yẹn gan-an? Kí lẹ rò, kí lẹ gbé sáyà tẹ bá débi irú ọ̀rọ̀ yẹn? Gbogbo àwọn sọ́jà colleagues yín táwọn ti lọ àjíǹsìn ẹ̀ ń jẹ́ kó yé wọn pé wọ́n náwó wọn ṣòfò ni, ẹ̀ ń jẹ́ ó yé wọn pé wọ́n náwó wọn láì níbi tí ẹ láì nídìí nìyẹn. Ó dùn mí pé ẹ̀yin tẹ́ ẹ ti fi fíìmù tàgé, tẹ́ ẹ ti fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́gbọ́n, ẹ̀yin lẹ wá jáde tẹ́ ẹ wá ń sọ̀rọ̀ àgọ̀ lẹ́nu. ẹ̀yin tẹ́ ẹ ti ṣeré orí ìtàgé tó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, tó ti fi ọgbọ́n tó pọ̀, òye tó pọ̀ tó ti fi yí àwọn èèyàn, ẹ̀yin lẹ wá jáde sórí live streaming, ẹ wá ń sọ fún àwọn èèyàn pé kí náà ń pè lẹ́sìn Islam, kí ni wọ́n ń pè ní Kaaba. Àwòsùnmìlà tó sì péjà àgbà kan sì bí yín, tán fún yín ní Abdulrasaq, wọ́n pa súná yín. Bàbá Sokoti, ẹ̀yin àgbàlagbà náà lẹ sọ ẹ ló kù díẹ̀ kí n wí, wọ́n ló jo àtẹ̀rùjà ní bàyàn. Ìbàdàn mèsì ọ̀rọ̀, bẹ́ẹ̀ l'Ògbómọ̀ṣọ́ mọ̀ ọ̀rọ̀ gbọ́. Ògbómọ̀ṣọ́ sì lọ́pọlọ àti gbọ́rọ̀ kalẹ̀. Àwa ò ní dandan kí ẹ nífẹ̀ẹ́ ìmáàmù tiwa, àwọn tá nífẹ̀ẹ́ ìmáàmù wa l'Ògbómọ̀ṣọ́ lálùbáríkà jù yín lọ, wọ́n ló kọ jù yín lọ, wọ́n nípò jù yín lọ, ayé ń gbọ́ wọn jù yín lọ, ayé mọ̀ wọ́n jù yín lọ. Dandan kọ́ ni kẹ́ ẹ gbà fún ìmáàmù tiwa, ayé gbà fún ìmáàmù ọ̀run gán tó gbà fún ìmáàmù wa. Oníkálukú ni ó lo dáúlà rẹ̀ ní àkókò tiẹ̀, oníkálukú ni ó lo dáúlà tiẹ̀ ní ìgbà tiẹ̀, oníkálukú ni ó lo dáúlà rẹ̀ nígbà tí ń ṣe ìṣẹ̀mí rẹ̀ lọ́wọ́. Ó wá kùsẹ̀ lọ́wọ́ bó o ṣe lo dáúlà rẹ̀ nígbà tó ń lo ìṣẹ̀mí rẹ̀ lọ́wọ́, ìwọ ni kó o lò ó nínú òtí pé tó bá lọ tán ayé ò mọ̀ sun dáadáa nípa rẹ̀. Ẹ̀yin ò wá tara èèyàn kọsẹ̀ mọ́, ẹ̀ ń tara odidi, ẹ̀ ń tara ẹ̀sìn rìlíjì, ẹ̀ ń tara ìsìláàmù kọsẹ̀. Abdulrasaq Sokoti, ẹ sọ̀rọ̀ yẹn, ẹ jáde tó lè pé yín ni kẹ́ ẹ jáde kẹ́ ẹ tọrọ apology lọ́dọ̀ gbogbo àwọn ìsìláàmù pátápátá. Tẹ́ ẹ bá wọn níṣẹ̀ṣe dẹ́rú ẹ̀ wò, wọ́n ò mọ trẹ́sìn níbi pé padà sí apology video. Mo rántí ìgbà tí Alhaji Mukaila Alhaji Sanyeri tí wọ́n ṣe fíìmù kan nípa Òjẹ̀. Wọ́n ṣe fíìmù yẹn, mo kó ègèsì àwọn ọlọ́jẹ̀ jáde, wọ́n ní wọ́n ń tàbùkù eégún. Ẹ̀yin wá jáde ẹ̀ ń tàbùkù Islam, ẹni kí ni wọ́n ń kọ́nu kí ni jẹ́ lárú, kí ni wọ́n ń kọ́nu kéwú, kí ni wọ́n ń pè ní kéwú. Ẹ̀ ń sọ fún wa ní ìsìn pé kéwú òun ṣe tó wúlò nìyẹn. Ní kéwú tí wọ́n rò tán fi sọ yìí ní Abdulrasaq. Nínú Kùránì náà ti mú ọkọ yín yẹn jáde, Abdulrasaq.
tí ó bá wá di tí ò wúlò fún yín mọ́ lónìí, ẹ mọ̀ ti fi orúkọ yẹn jẹ́ èèyàn, ẹ mọ̀ tí ó kàn yín wà ní ọkọ̀ tẹ attach mọ́ profile yín tẹ́ ẹ̀ fi ń jẹ́ ntáyé ń wò tẹ́ ẹ̀ ń yáyé fi ń pọn yín lé, ẹni tí ò láìkí iṣẹ́ yín gan ń wo ọkọ̀ yẹn pé this is my shape name, ẹ jẹ́ kí n gba tiwọn, olórúkọ mi lẹ́nu yìí, ẹ jẹ́ kí n láìkí ẹ. ara ẹ̀ nìyẹn. kẹ́ ẹ tó rọ́mọ elégún ọmọ olóòṣà tí ó tó máa wàkiwà nínú ẹ̀sìn ẹlẹ́sìn ọ̀nà ó dìn, àwa mùsùlùmí kìrìsìtẹ́nì náà ní mọ́ bólóró oṣòro níbelégún ṣe égún níbelẹ́bọ gbẹ́bọ. mùsùlùmí náà àti kìrìsìtẹ́nì náà ní bólégún ṣe égún ní bólóró oṣòro nígbà tẹ́ ẹ̀ mọ̀ ń tẹ́ ẹ gbà, nígbà tọ́lọ́ ń tẹ́ ẹ gbà ò tó yín. tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ìwò tó jókòó lójú screen tẹ́ ń wò lójú mọ́ máwòrán yìí, ìṣẹ̀ṣe yé mi, wọ́n mọ̀ ti fún tẹ̀lé ọ̀ṣẹ̀ṣe, torí bẹ́ẹ̀ náà ti bí mi jáde, ibẹ̀ mo ti jáde wá. gbogbo ayé máa bá tó bí mi, wọ́n mọ orú èèyàn tó jẹ́, wọ́n mọ orú ẹni tó jẹ́, wọ́n mọ orú ẹni tó ń ṣe. bàbá Sokoti ṣe èyí tó jókòó tí ń sọ̀rọ̀ yìí, èmi ò gbọ́dọ̀ mọ bẹnu àtẹ́lu Islam tó rẹ́sìn ìyá mi ni, ẹ̀sìn ìyá bàbá mi ni. ẹ̀sìn kan ṣoṣo tó o lè ṣe tó o lè fi rí àlùjánnà wọ̀nù, ẹ̀sìn tó o lè sìn tó o lè fi yọ́nú sọ́mọnìkejì rẹ nìyẹn. ẹ̀sìn Islam lẹ̀sìn tó o lè ṣe tí o ò fi ní di ọmọnìkejì rẹ nú, tí pé ohun tó bá o ò ní, ẹni tí bá ń ṣe Islam tó ní hypertension àti pé nǹkan míì wà lábẹ́ aṣọ tí ń ròyìn. ẹ wá jókòó, wọ́n tẹ̀ ń ṣe interview fún yín, interview tẹ́ ń ṣe tẹ́ mọ̀ pa yóò gbọ́ ọ̀run ó mọ̀, àwọn ọmọ tẹ́ ẹ bí gangan ó gbọ́. táwọn yín bá ń wo interview yẹn sẹ́nu wọn ò ní máa bàjẹ́ sí yín torí pé ẹ fẹ́ bu ẹnìkan ẹ sì kọlu odidi the whole Islam. Islam ẹ̀sìn àlàáfíà ni o. ètí ò ní jẹ́ kí n lè kọlu àwọn tán jẹ́ interview yín ni pé wọ́n fi làákàyè sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọgbọ́n, wọ́n sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ẹni tó ní ọpọlọ tí ò sì máa ṣe interview fáwọn èèyàn tó ju ti yín lọ. nígbà tí wọ́n sọ̀rọ̀ pé Mẹ́kà, mo rí pé ìyá wa tó jókòó tán fún yín ní tán fún yín tán pass tán throw question sí yín, ẹ sọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ ní lágbára Ọlọ́run sì ń lọ fáwọn. wọ́n ní inshallah àwọn ò lọ Mẹ́kà, Ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn torí pé wọ́n sọ pé inshallah àwọn ò lọ Mẹ́kà yẹn, Ọlọ́run sì ẹ̀sìn Islam lẹ́sìn tí ó rọrùn fáwọn náà. bàbá Sokoti ẹ wá jókòó, ẹ sọ pé ìmáàmù, àwọn fadasis ìmáàmù kí ni wọ́n ń ṣe, orúkọ wo ni wọ́n ń jẹ́, ẹ pẹ̀lẹ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ káyé ó mọ̀. kò sínú ilé tá a wọ̀n tóòtọ́ tá a ní tó ti di ẹ̀sìn mẹ́ta yẹn ò pé nínú ilé. àwọn fẹ́ kẹ́ ẹ mọ kinní kan o, ìtẹ́ ẹ bá gbà ní kẹ́ ẹ kọjú sí. tó bá ṣe pé sìn babaláwo ẹ̀sìn ìbílẹ̀ rẹ fẹ́ gbà ẹ gbà á, ẹ máa pírèsì ẹ̀sìn ìbílẹ̀ yẹn. ẹ wọ́n tó gbé fẹ́ pírèsì ẹ̀sìn ìbílẹ̀ kẹ́ ẹ wá máa bẹnu àtẹ́lu ẹ̀sìn kan pẹ́sìn kan ò dáa, ẹ̀sìn kan ló wúlò, ẹ̀sìn kan ló gbayì, ẹ̀sìn kan ni ò gbayì. ẹ mọ̀ torí pé káyé lè gba tiyín, kọ́run lè gba, káwọn èèyàn lè gba tiyín, kẹ́ ẹ lè bu ẹnu àtẹ́lu èèyàn, ẹ má bu ẹnu àtẹ́lu ẹ̀sìn torí ẹ̀yin nìkan kọ́ lẹ́yìn sí ẹ̀sìn yẹn, inú ilé yín kọ́ náà ti ń sí ẹ̀sìn yẹn, inú agboolé yín kọ́ náà ti ń sí ẹ̀sìn yẹn, àwọn fadasis yín kọ́ ní ń sí ẹ̀sìn yẹn, ogunlọ́gọ̀ èèyàn ní ń sí ẹ̀sìn yẹn, àgbáyé náà ti ń sí ẹ̀sìn yẹn. tí àwọn Arab, àwọn Saudi tẹ́ ẹ bú yẹn bá gbọ́rú tẹ́ ẹ sọ yẹn, tẹ́ ẹ mọ̀ pé ìrandíran yín ò ní ẹ̀sìn sì mọ́nú ayé.
àwọn èèyàn wá ń bẹ̀rẹ̀ sí ń pè lórúkọ tí ò yẹ ká pè yín lẹ́yìn tẹ́ ẹ̀ ti ń kọ́ àwọn èèyàn lọ́pọlọ lẹ́yìn tẹ́ ẹ̀ ti ń ṣe program tí ń jẹ́ kínú àwọn èèyàn dùn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lù yín, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ó kọ fún yín, wọ́n bẹ̀rẹ̀ sí ní pè ní oríṣiríṣi ó kọ tínú àwọn ọmọ yín ò ní máa dùn sí nígbà tó ṣe pé ìtàn bí yín kọ́lẹ̀ ń sọ nítorí ẹ̀kẹ́ ẹ̀ sọ kọ́ ni wọ́n bí yín. Ẹ má jà á torí pé afẹ́káyé ó gba tiwa, ẹ má jà á bu ẹnu àtẹ́lù ẹ̀sìn tá à bá ń ṣe. Àwọn tó ń pàṣẹ question sí tún sọ fún yín pé pọ̀ ẹ̀ yọ Abdulrasaq kúrò ní ọkọ̀ yín ẹni bẹ́ẹ̀ ni ẹ sì ń bu ẹnu àtẹ́lù ẹ̀sìn yẹn. Ẹ ń jẹ́ ó yọ pé àwọn bàbá ti yín àtàwọn fẹ́dá sì sí ń dán sí ẹ̀sìn Islam yẹn ẹ ń sọ fún wa kórí wọn ò pé nù. Ẹ ń sọ fún wa pé àwọn father before father sì sí yín generation yín ẹ ń sọ fún wa táwọn ṣe Islam ẹ ń jẹ́ ayé ó mọ̀ pé wọn ò pé lórí nìyẹn. Ẹjá ayọ́ ogun jà ni torí ogun tá jà tí ó kó ẹrú tí ó kó ọmọ ìmọ̀jà àjọ jà o. Lẹ́yìn bá rò pé ẹ fẹ́ bú Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ èébú yín ò lè dùn èmi tèmi ni ó dùn yín. Èébú yín ò lè dùn èmi tèmi ni ó dùn yín torí èmi mọ̀nà tí ń gbé ọ̀rọ̀ yín gbà tí ń fi yẹ̀yẹ́ ń gbàgede ọ̀rọ̀. Mo mọ̀nà tí ń gbé ọ̀rọ̀ yín gbà tí ń fi yín wọ́lẹ̀ ń gbàgede ọ̀rọ̀. Ẹni ayé bá ń fẹ́ kó ṣe jẹ́jẹ́ o, ẹni ayé bá ń wò kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹni ayé fẹ́ gbọ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí ọ̀rọ̀ tó bá sọ wọn ò lò ègé sí ẹjọ́ kan àfi gbọ́dọ̀ mọ ọmọ níta gbọ́dọ̀ máa sọ jáde lẹ́nu. Gbogbo olórí kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó yé tẹ̀lẹ̀ gìrìgìrì. Gbogbo ẹni tó wà ń pò kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó yé tẹ̀lẹ̀ gìrìgìrì torí ní tó bá ṣe lẹ́nu ayé lò ègé sí lọ́la. Ilẹ̀ gbé dání kílẹ̀ ń tà tẹ̀ ní káyé wá sọ yìí ìtẹ́ ń ṣe àwọn kan ti ṣe wọ́n ti fi là wọ́n ti fi lu. Táyé ò bá wò yín mọ́ táyé ò bá gbọ́ yín mọ́ ẹ̀sìn táyé ò fi máa wò yín ẹ má bẹnu àtẹ́lu ẹ̀sìn Islam tí trillion of people ń ṣe. Kàkà kẹ́yìn lọ sórí òkè kẹ́ ẹ lọ sí òkè àkáyìn lọ gòkè àràfá kẹ́ ẹ máa lọ fi ahọ́n lá àràfá ẹ̀yin ó yà lọ máa fi ahọ́n lá orí èṣù ni. Tẹ́ ẹ bá sọrú nǹkan yẹn sáwọn ẹlẹ́sìn kan àbáláyé ẹ wo ohun tí wọ́n fojú yín rí náà. Bàbá Sokoti ẹ sọ ilé ìkù díẹ̀ káàtó ẹ sọ̀rọ̀ yẹn ọba àwọn ìdílé yín àwọn fámìlì even ọba àwọn ọmọ yín gangan tẹ́ ẹ bínú ọba àwọn lójú jẹ́. Sẹ́yìn ti bí ọmọ náà àwọn ọmọ tí ń kẹ́ ẹ sọ lẹ́sù ni èwo lẹ bínú àwọn tẹ́ ẹ sọ ní Ọ̀rúnmìlà èwo lẹ bínú àwọn tẹ́ ẹ sọ ní Ọya àbí Òrìrì àbí òun lẹ sọ Ṣàngó náà àwọn ọmọ yín wọ́n sọ yín ní Abdulrasaq ẹ wá ní ọkọ̀ tán sọ yín yẹn o ọkọ̀ Abdulrasaq yẹn ó tàtà másálámọ̀ sí yín ẹ̀yin ó gbèsè pè ní. Mo kọ́kọ́ wò mo tún wò kó tó pé mo wá download ẹ̀ mo wá ṣe edit ẹ̀ mo kọ́ tún bẹ́ẹ̀ ń ṣe content ní àgbà tí mo wá rí i pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn main ẹ̀ ni. Mo máa ń tó bá lórí ẹ̀fẹ́ àti bá mi share program ẹ̀ bá mi share tẹ́ bá lè bá mi táàgì Bàbá Sokoti ẹ̀ bá mi táàgì wọn ká wo fídíò yìí ká wo live yìí. Ẹni tí ò bá sọ̀rọ̀ against tí ò dárúkọ ara ẹ̀ èmi ò ní dìvré mi yàn
ẹni tó bá ti fẹ́ tó o bá fẹ́ kí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ gbé ọjà ìlú ọmọ ọjọ́ mẹ́jọ tó o bá fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní búlẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ní dìfúrẹ́mù ẹ dákun má sọ̀rọ̀ ègéèsì ìmáàmù tèmi gbà fún má sọ̀rọ̀ ègéèsì ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Alúṣínà rárá má sọ̀rọ̀ ègéèsì bàbá Èjìdé má sọ̀rọ̀ ègéèsì bàbá Ayọ̀sọ́lá má sọ̀rọ̀ ègéèsì àwọn tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ àti máa kírun lẹ́yìn ìmáàmù. torí òun jẹ́ pé wá pé àwa tá à ń kírun lẹ́yìn wọn yẹn bóyá àjẹ́ nǹkan kan ni àjẹ́ mẹ́wàá kódà àjẹ́ tírílíọ̀n. àwa lè má ti ìdàgbà tó yín lẹ́nu iṣẹ́ ìtàgé a lè má ti ìlókọ tó yín àmọ́ lọ́wọ́lọ́wọ́ ayé sì ń gbà wá náà ayé sì ń wò wá. lọ́wọ́lọ́wọ́ táwa náà wà ayé ń gbọ́ wa ayé sì ń wò wá. kẹ́nìkan wá jáde kó mọ sọ̀rọ̀ against Islam ó wá jáde ẹ̀ ń sọ̀rọ̀ against odidi ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ lẹ́bi àwọn tán fọ̀rọ̀ sí lẹ́nu ló yẹ kí wọ́n ó ṣe làákàyè. ó ṣe àwọn tó ń gbé àǹtàfíì fún yín ni mo sọ pé kàn sí làákàyè àwọn tí wọ́n jẹ́ kí ẹnu ó kọ ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ fúyẹ́ lẹ́nu yín ni mo sọ pé kí wọ́n sì làákàyè torí àwọn tó ń ṣe tàwí fún yín wọ́n ń fi ọpọlọ bá yín sọ̀rọ̀ wọ́n sì tún sọ fún yín pé ìtẹ́ ń sọ yìí mùsùlùmí wà níyìn yẹn níbẹ̀ ni which means ìtẹ́ ẹ fẹ́ sọ yẹn ẹ mọ̀ọ́mọ̀ sọ ní kí ṣe pé bóyá àwọn náà ti ọ̀rọ̀ yẹn sí yín lẹ́nu. kìí pé àwọn náà ti ọ̀rọ̀ yẹn sí lẹ́nu ẹ mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ yẹn jáde ni léè tó sì kù díẹ̀ káàtó tí ò mú ọpọlọ dání táyé ò mọ tí wọn gbọ́dọ̀ mọ pílẹ̀rù rẹ̀ fún yín lẹ́yìn kẹ́ ẹ mọ gbọ́. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ló kọ tí bàbá sọ mí Ṣèyí ní ọkọ tí bàbá sọ mí ayé wá sọ mí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ Media TV lẹ́ ń wò lójú móhùnmáwòrán yẹn ṣíà rẹ̀ ẹ̀jẹ̀ bàbá Soko tí ó rí kó mọ́ ọkọ̀ tí wọ́n bá lọ máa ṣàgùn sí. kí wọ́n mọ́ ọkọ̀ tí wọ́n bá lọ máa pérí rẹ̀ Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ lèmi jẹ́. ẹ mọ́ torí káyé lè bá a máa wò yín káyé bá a máa gbọ́ yín kẹ́ ẹ máa bẹnu àtẹ́lù àwọn tí yẹ kẹ́ ẹ bẹnu àtẹ́lù. Islam kìí ṣe ẹ̀sìn téèyàn kan lè jáde tó máa bu ẹnu àtẹ́lù torí pé àwọn tó ń ṣe ẹ̀sìn Islam alálùbáríkà ni. ẹ̀sìn Islam ẹ̀sìn yìí ni ẹ̀sìn téèyàn fi máa ń yan gàlá àwùjọ ni. kẹtẹ nǹkan tó wá jáde kó máa bẹnu àtẹ́lù ẹ̀sìn Islam kó máa lóhùn olólùtì àti sọ̀rọ̀ sí odidi the whole Islam. ó kù díẹ̀ fún yín káàtó. ó kù díẹ̀ káàtó fún yín. bàbá Sokoti Abdulrasaq bàbá Sokoti ó kù díẹ̀ káàtó fún yín. ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó fún yín ọ̀rọ̀ yẹn ò gbẹnu àwọn tó bí yín láti máa bẹnu àtẹ́lù ẹ̀sìn Islam. láti máa bẹnu àtẹ́lù odidi ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó fún yín. ẹ má torí pé kẹ́ ẹ lè bá àgbá yìí ọ̀rọ̀ káyé lè bá rí pé mọ̀rọ̀ sọ kẹ́ ẹ má bẹnu àtẹ́lù àwọn tí ẹ kẹ́ ẹ bẹnu àtẹ́lù ẹ ṣàtúnṣe o kó tó jù fún yín. ọ̀rẹ́ mi ṣàtúnṣe lónìí ọ̀la lè jù fún ọ. ẹ̀sìn Islam ẹ ṣe ẹ̀sìn téèyàn kàn lè bu ẹnu àtẹ́lù kó rò pé wọ́n sọ òun sì lọ bẹ́ẹ̀ ọgbọ́ gbàsgbòsì rẹ̀. ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ ìṣẹ́ni tẹ́ ẹ kàn lè jáde fún báyìí níbi tí mo bá dé bí ọba ìlú kan bá jáde tó bá sọ ọ̀rọ̀ the grand chief ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ láì dá èdè ọba àwọn ọmọ pọ̀ ń fúyẹ́. èdè ọmọ pọ̀ ọ̀já mọ̀ nǹkan kan torí pé aṣíwájú tèmi ni
ẹni tí Ọlọ́run fi ta kókó ẹ̀sìn Islam tó ní ká máa kírun tẹ̀lénu òní ó gbérun táwọn ó kírun lẹ́yìn rẹ̀ òun lẹ̀mí mọ̀ gẹ́gẹ́ bí olórí tèmi. Ìwọ lè jó lórí ìlú bòmíì, ó lè jó lórí ìlú bìkan, ó lè jẹ́ láṣẹ bìkan, àmọ́ ẹni tẹ́mi tó sẹ́yìn rẹ̀ tẹ́mi ń kírun lẹ́yìn rẹ̀ lórí tèmi. Ẹ wá jáde ẹlẹ́sìn ìsìláàmù ẹ̀sìn kìíní kan ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó fún yín Àbásokotí. ṣe yá mọ̀ Ògbómọ̀ṣọ́ àìwí bẹ̀ ká kúkú kú bẹ̀, ọ̀rọ̀ ti Àbásokotí nìyẹn. ẹ̀yin àgbàlagbà ìlú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ fẹ́ ó bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́, ẹ má jẹ́ ó bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́. ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ fẹ́ kọ́rọ̀ ó dàrú, ṣeṣe pé ẹ máa pè wá lọ́tún lósì. nípa ọ̀rọ̀ blọ́gà kan àbí olùsọ̀rọ̀ kan tó jáde tó sọ̀rọ̀ sí bàbá Ayọ̀ Sólà, ọ̀rọ̀ èmi àti blọ́gà yẹn di alẹ́ ní dédé aago 9 tá a ṣe ti jó òní. A tún ṣe prógámù ti blọ́gà yẹn á sọ lórí ọ̀rọ̀ blọ́gà yẹn, kí ló rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́ yóò sọ fún gbogbo ayé tí gbogbo ayé yóò gbọ́. torí déjọ́ ọ̀rọ̀ tí bàbá Ayọ̀ Sólà sọ tó fi tàbùkù ó ti bàbá Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ yóò mú jáde. sọ̀spẹ́ndì ẹ má wulẹ̀ sọ̀spẹ́ndì mi, mo resign ìṣe mọ́, kí la burú nú ẹ̀. ìgbìyànjú àwọn bàbá yẹn lórí ọ̀rọ̀ bàbá Ṣọ̀ún àti bàbá ìmọ̀ọ̀mù wọ́n dẹ̀ ka speech lórí ẹ̀, kí ni bàbá yẹn sọ náà tẹ́ ẹ fi wá rí bàbá yẹn bí ẹni tí ò mọ nǹkan kan sọ náà. lóòótọ́ àti lódodo olórí wa ni bàbá Ṣọ̀ún jẹ́ nínú ìlú Ògbómọ̀ṣọ́, àmọ́ kẹ́kẹ́ ẹ rántí pé àwọn bàbá Ayọ̀ Sólà yìí náà àgbàlagbà ni wọ́n, àwọn náà sì ń darí ìlú, wọ́n ń darí séètì. àgbàlagbà tí wọn ò mọ̀ ní Ògbómọ̀ṣọ́ nìkan, olórí tí wọn ò mọ̀ ní Ògbómọ̀ṣọ́ nìkan, bọ́n ṣe mọ̀ wọ́n l'Ábùjá bẹ́ẹ̀ náà mọ̀ wọ́n l'Ọ́yọ́, náà mọ̀ wọ́n n'Íbàdàn, bẹ́ẹ̀ náà mọ̀ wọ́n ní Ṣakí, Kìsí, Ìgbẹ́tì, Ìgbòho. lórí ọ̀rọ̀ pátì olórí ni wọ́n tún jẹ́. lórí ọ̀rọ̀ yún èmi àti blọ́gà yẹn á jọ dàjẹ́sì ẹ̀ lálẹ́, á wà láìfù. ẹni bá mọ blọ́gà yẹn kó tètè sọ fún blọ́gà yẹn pé kó pàdé mi láago 9 ó lè pèsè orí ètò ńgbà tí má bẹ̀rẹ̀ prógráàmù mi. wèrè ni ó sọ pé òun ò mọ Ayọ̀ Sólà l'Ógbómọ̀ṣọ́, òpònú ayírádà ní olóhùn ọmọ Ayọ̀ Sólà l'Ógbómọ̀ṣọ́. níṣẹ́ pé nígbà tí bàbá Ṣọ̀ún gangan dórí àpèrè àwọn bàbá wọn, wọ́n sọ̀rọ̀ àwọn bàbá Ayọ̀ Sólà ní dáadáa. ẹnìkan wá jáde ó ní òun ò tiẹ̀ gbọ́ Ayọ̀ Sólà rí, òun kọ́dà òun ò tiẹ̀ mọ̀ tí ń jẹ́ Ayọ̀, òun ò tiẹ̀ gbọ́ rí. àṣepọ́ntàn àwọn òsínú ayé nù, ẹ̀yìn ìlú ní bẹ́ẹ̀nù. àṣepọ́ntàn àwọn òmọ tí ń lọ lágbàáyé nìyẹn. àpọ́nlé ara ń fi ara ọ̀fà bùkù. ẹ ti ń fi ọ̀rọ̀ ẹ lójú gan kọjá nǹkan tí ó yẹ kẹ́ ẹ máa sọ. ọ̀rọ̀ méjìlá dàjẹ́ sí lálẹ́, ọ̀rọ̀ méjìlá jọ ṣàpérò lórí ẹ̀. mo kí bàbá mi kan ẹ̀ ní dákọ̀ọ́ lórí ètò. tó má ti wo prógámù wọn pè mí ṣe yí ọmọ mi bò ní dáadáa nì tí ò sí ọ̀nà kankan, ọmọ ńkọ́, aya ńkọ́, ilé ńkọ́, ọ̀kadì ẹ̀kúṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọdún òní dọ̀ọ́lá mu. ẹni mọ̀ ń sọ̀tẹ́ máa ń wo prógámù wọn ti mọ́ra wọn lágbára Ọlọ́run ọmọdé ẹ̀dàgbà sí lọ́gbà àti òye. ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín, àwọn ọmọ yín ọmọ soríire ni wọ́n mọ̀ ga. wọ́n tó bá ti ń bá àwọn ọmọ yín sọ̀rọ̀ wọ́n mọ̀ bá wọn sọ̀rọ̀ tàpọ́nlé ni. wọ́n wo tọ́jú orí mi níbò ni tí ò sí ọ̀nà kankan, wọ́n sì bá mi sọ̀rọ̀ nítorí ọmọlúàbí. ẹ ṣeun.
ẹ má torí pé n tá a fẹ́ jẹ àbí torí pé mò ń sọ́pọ̀tì ẹnìkan kí nǹkan wa máa sọ̀rọ̀ jábútẹ́ kí n máa dìframe yẹn kí n máa dárúkọ ẹnìyẹn kí n máa dìframe ẹnìyẹn kí n máa sọ ìbànújẹ́sẹ́ nìyẹn ó kù díẹ̀ káàtó. Ṣèyí Ògbómọ̀ṣọ́ ò dárúkọ ẹnìkan ká níbi live program tó ṣe kò sí ń tẹ́ ẹ̀ drag pẹ̀lú Ṣèyí Ògbómọ̀ṣọ́ ẹ sì dráàgì mi ẹ dráàgì mi ní ọlá ni ẹ bẹ́ẹ̀ ṣe dráàgì mi tó ẹ dráàgì mi ní iyì àtàpọ́nlé ni Ọlọ́run ní máa fi nǹkan ta kókó nǹkan fẹ́ dà. Kò sí nǹkan kan tẹ́ ẹ rò pé ẹ dráàgì mi sí ẹ dráàgì mi sórí ire ni. Wọ́n tó wá lórí ọ̀fẹ́ tó wo program Ṣèyí Ògbómọ̀ṣọ́ ẹ jọ tẹ́ bá tiẹ̀ máa pè mí gan ìpè tí màá gbà lórí ọ̀rọ̀ tí bàbá Sókó tí mo fẹ́ ká gbọ́ lórí ọ̀rọ̀ tí ẹni tó dé àgbà bá yẹn ṣe tó lóun mọ̀ wọ́n dalẹ̀ ká tó sọ̀rọ̀ lórí ẹ̀ àti bàbá wa Olúmọgẹ́gẹ́ ti tọ́ ọ̀jù ẹ kú oríire tó ní tìbànújẹ́ fún gbogbo wa lágbára Ọlọ́run gbogbo kò tó ń kálukú bá wà kó sáà máa rántí pé ẹni tó soríire ó ṣe fún ẹlẹ́dàá àwọn ọmọ ẹ̀ ni ó ṣe fúnra ẹ̀ ni tí Ṣèyí Ògbómọ̀ṣọ́ tí n bá ra private jet lénìí mo rà fún àwọn ìdílé mi àtàwọn ọmọ mi ni ẹ má wá ti torí pé Ṣèyí ra private jet kí ẹ wá fi ọ̀rọ̀ ti Ṣèyí kẹ́ fi kó bá àwọn nǹkan tí ẹ kẹ́ ẹ kó bá àríbi táwọn kan ti ń yọ̀ bẹ́ẹ̀ làwọn kan ń sọ̀rọ̀ wọn ń gúnfẹ́ wèrè owó sẹ̀mó òré léyìí owó kìnnìkan òré léyìí owó kìnnìkan òré léyìí bí ṣe é dìjà náà rèé o bí ṣe é dìjà bí ṣe é dìjà náà rèé o bí ṣe é dìjà ẹni bá sọ̀rọ̀ àbùkù sáwọn tí mo nífẹ̀ẹ́ o yóò mọ̀ dìjà yóò dìjà. Ẹni bá sọ̀rọ̀ àbùkù sáwọn tí mo nífẹ̀ẹ́ o yóò mọ̀ kàbùkù. Ẹni bá sọ̀rọ̀ àgọ̀ sáwọn tí mo nífẹ̀ẹ́ o yóò mọ̀ ṣòfò. Ẹ bá láyọ̀ yọ̀ ní kí ni kẹ́ ẹ máa sọ̀rọ̀ ìgéèsì kẹ́ ẹ máa sọ̀rọ̀ wèrè lẹ́nu. Ọ̀dàlẹ̀ alẹ́ lájọ sọ̀rọ̀ lórí ẹ̀ takutu gbóògùn tara aláàrin ó gbé nǹkan ọ̀rọ̀ gùn mí gbẹ̀tugbẹ̀tu mọ́ ọ̀dàgùn 9 lálẹ́ ká tó sọ̀rọ̀ lórí eléhùn. Ta lọ̀rẹ́ ìlú ta lọ̀tá ìlú ọ̀dàlẹ́ ká tó sọ ẹ pàdé Ṣèyí Ògbómọ̀ṣọ́ láago 9 alẹ́ òní akutukutu ó wu gbọ̀ngbọ̀n sọ ta lọ̀tá ìlú ta lọ̀rẹ́ ìlú ta ló ní Afẹ́nifẹ́re ìlú àwọn ìwọ ní tòlú ṣe alẹ́ lágbọ́ gbogbo ẹ̀ lágbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ alẹ́ bá mọ àwọn ọ̀tá ìlú àtàwọn ọ̀rẹ́ ìlú àti àwọn ìwọ ní fà sẹ́yìn àtàwọn ìwọ ní gbé ga. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo ẹ̀ ó bàjẹ́. Béèyàn bá tàbùkù ìtẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ bó bá tàbùkù ìtẹ́ Òǹpẹ̀tù tó bá tàbùkù ìtẹ́ bàbá Olúgbọ́n tó tàbùkù ìtẹ́ Àrẹ̀sà tó tàbùkù ìtẹ́ Ìkòyí ó kàbùkù. Àmọ́ mọ́ tàbùkù àwọn tí mo nífẹ̀ẹ́ mọ́ tàbùkù aṣíwájú ẹ̀sìn mi mọ́ tàbùkù àwọn tó ń kírun lẹ́yìn wọn mọ́ tàbùkù àwọn ọ̀dọ́ tí ń ṣe ti tọ́líá tó ń ṣe ti bàbá Ìmáàmù àgbà ní Ògbómọ̀ṣọ́ bó bá tàbùkù wọn ń sọ̀rọ̀ sí ọ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀. Ó wá dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí náà látún sálátakò ara wa. Bí ṣe é dìjà náà rèé o bí ṣe é dìjà ó dalẹ̀ alẹ́ lágbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ yẹn bàbá Sókó tí ló gbé mi jáde ní lákòókò yìí program mi ní tẹ́lẹ̀ mo sọ dalẹ̀ alẹ́ mo ní mo fẹ́ ṣe program màá fi gbogbo táìmù sí àwọn nǹkan tó yẹ ká ṣe. A dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn Ṣèyí Ògbómọ̀ṣọ́ àwọn tó jẹ́ kí n máa dá bí ẹdun kí n máa rọ̀ bí òwe àwọn tó ń rí mi wọ́n pé ọmọ yìí ó sì gbé nǹkan tó nítumọ̀ lọ́wọ́ ẹjá ṣe lórí ẹjá ṣe láàánú gbogbo yín lágbára Ọlọ́run ilé àtọ̀nà yín ò ní bàjẹ́.
ẹ wo máìkì tí mo fi ń sọ̀rọ̀ yìí, máìkì alálùbáríkà tí mo fi ń dábí ẹnu, mo fi ń rọ̀ bí òwe, àti fáànù gbàlódé sólà tí mo tó ń tàn sórí, tí mo fi ń gbádùn ara mi ní stúdíò tọ́lọ́run ṣe fún mi. Ẹnìkan ṣoṣo lọ́kàn òṣùṣù ló ní ṣe yí, mo fẹ́ ṣe nǹkan báyìí fún ọ, ó yá gbà. Wọ́n ní bí ó bá tún kù sí, wọ́n ló ṣe òkú náà dáadáa. Ẹ ṣé mo dúpẹ́, èní dákọ ẹni bẹ́ẹ̀, àmọ́ Ọlọ́run mọ̀, ẹni Ọlọ́run mọ̀ ni. Ọlọ́run bá ń wà pẹ̀lú yín, Ọlọ́run bá ń wà pẹ̀lú yín, Ọlọ́run bá ń wà pẹ̀lú àwọn ọmọ yín. Mo táwọn ọmọ yín bá ti ń dáwọ́ lé ọmọ yọrí sí rere. Bí mo bá ṣe ń fi kíní ìgbóhùnsáfẹ́fẹ́ táyé bá ti ń gbọ́, ayé ò mọ bọ̀rọ̀ yín rò sí dáadáa. Kíní náà ó pọ̀yàn lé púpọ̀. Ó dúró wájú mi nígbà tí sọ́jà dúró wájú pírẹ́sídẹ̀ǹtì ni. Ó buyì kún mi nígbà tí aṣọ buyì kún èèyàn ni. Kò wá ní jópin, ó tún kúrú rẹ̀ méjì tá a tún fẹ́ lò stúdíò yìí, ọlọ́tún ṣe rọrùn lágbára Ọlọ́run. Mo máa ń sọ tí máa fẹ́ parí ètò mi pé gbogbo owó tọ́lọ̀ ń bá fún tó mọ̀ pé o lè fún yàn, tẹ́ni náà ó jàǹfààní rẹ, inú wa ó dùn ní àní ṣépè. Gbogbo owó tó bá hàn pé o ní tó lè fi ran ọmọnìkejì rẹ lọ́wọ́, tó lè fi gbé ọmọnìkejì rẹ ga, ṣe yọ ọmọ Ògbómọ̀ṣọ́ òpọ̀, tó o bá lè hẹ́ẹ̀pù wa, àwa náà ó àpìṣẹ́ẹ̀tì. Nǹkan gbọ́ ní pàdé lágbára ògo Ọlọ́run. Ìwọ tó o bá ní tọ́rọ́kọ́bọ̀ méjì mẹ́ta tá a bá tún fi kún tó wà nílẹ̀ yìí, ó tún di nǹkan ní. Ibi ó kù sí Ọlọ́run mọ̀, ẹ̀yin náà sì mọ̀, Ọlọ́run ó ṣe ìyanu fún gbogbo wa. Ṣe yọmọ Ògún